ìsọ̀yè tó ní agbára, èyí tí a máa ń fi ẹja tá a máa ń fi ẹja sè jẹ lọ́jọ́ Jímọ̀ lọ́jọ́ Friday. Abárọ́rẹ́ kọ́ rí àkọlé, ó lè dẹ́rù bà wá pé ìsọ̀yè tó tún ní agbára. Lóòótọ́ ìsọ̀yè ṣòro lò, àmọ́ àwọn ìsọ̀yè irú eléyìí ó yàtọ̀ sí ìsọ̀yè tí èèyàn ó lò tí ó wá dorí rú. Níwọ̀n ìgbà tí ẹja bá ti ń wà nínú odò, níwọ̀n ìgbà tí Ọlọ́run ò bá ti kó ẹja kúrò lórí èèpẹ̀, wàláhì ẹni tó bá lo ìsọ̀yè yóò máa ní ìmọ̀ lọ ni. Ẹ wá rírú ìmọ̀ yìí, ó yàtọ̀ sí pé bóyá wọ́n pè é sí prógámù kan sìn, wọ́n á fún ẹ ní tọ́píìkì pé ẹ sọ̀rọ̀ nípa ìgbéyàwó, tàbí ọmọléèwé wọ́n kọ́ ẹ ní bóyá nu classes wọ́n fún ẹ ní definition kan pé what is ká sọ pé wọ́n sọ pé what is hydrogen, kí ó wá jẹ́ pé orí what is hydrogen yẹn definition yẹn nìkan ló máa mọ̀. Eléyìí nǹkan tó bá ti kà àtèyí tó kà ó ní Ọlọ́run ó máa fi bùn ẹ. Bí ẹni tó yẹ onísọ̀rọ̀sọ̀rọ̀ ń sìn tán bá ní ó yá sọ nípa ìgbéyàwó, tó o ti gbọ́ tọ́píìkì yẹn, nǹkan tó o plan láti máa sọ tẹ́lẹ̀ Ọlọ́run ó sì máa fi sí ẹ lágbárí tí wàá sì máa sọ. Eléyìí àdúrà ni kì í ṣoògùn o. Àní níwọ̀n ìgbà tí ẹja ò bá ti sínú odò mọ́, tí wọ́n sì kírun Jímọ̀ mọ́ láyé, ó ní kò ní símọ̀ fún ẹ o. Àmọ́ tí wọ́n bá ti ń gbé ẹja nínú odò tí wọ́n sì ń kírun Jímọ̀, wo ibi tí mọ̀ ẹ́ ó ti máa wá kò ní yé wọ náà. Àyàfi nǹkan tó o bá fẹ́ sọ. Ẹ rí oríṣiríṣi ìmọ̀, oríṣiríṣi ìsọ̀yè làwọn èèyàn wá nítorí pé a fẹ́ mọ̀wé, a fẹ́ mọ kéwú. Nítorí a fẹ́ ti rú àwa báyìí rí ni o. Kì í ṣe pé a ti lò ó, kì í ṣe pé a lò ó, mò ń bọ́rọ̀ bọ̀ ni o. Kì í ṣe pé bóyá sọ̀yè tá a lò tó fẹ́ tì o, èmi ń bọ́rọ̀ bọ̀ ni. Tí ẹ bá kíyèsí bóyá ní school tàbí nílé kéwú, bóyá nínú kíláàsì kan, bóyá ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ bóyá 20 ní, tí wọ́n bá kọ́ gbogbo yín, tí wọ́n kọ́ yín níwèé tàbí wọ́n kọ́ yín kéwú, ẹ máa rí i pé kò ní yé. Àmẹ́nìkan wà nínú kíláàsì yẹn tí ó yé, tó wá jẹ́ pé gbogbo yín dájọ́ kọ́ ẹsẹ̀ tó wá lọ mọ gbéwèé bá tàbí gbé tírà bá pé eléyìí ò yé mi, eléyìí wọ́n sì jọ kọ́ ẹ ni. Èmi ò ní ọ̀pọ̀lọpọ̀ nú àwọn bẹ́ẹ̀ ò ní wọ́n ṣe irú ìsọ̀yè bẹ́ẹ̀ o. Èmi ò sọ bẹ́ẹ̀, àmọ́ ó wà nínú ara àwọn ìsọ̀yè burúkú kan tó máa ń ṣe, tó jẹ́ pé gbogbo ẹ̀yin tó bá kọ́ níwèé, gbogbo èyí tó yẹ kó yé yín a máa lọ sórí tiẹ̀. Ẹ máa kíyèsí irú wọn tó bá wà ní school tàbí nílé kéwú, tó bá ti ń kọ́ wọn ṣẹ́ ọwọ́ àlàáfíà wọn, wọ́n sì àtẹ́lẹwọ́ wọn sókè lórí dẹ́sìkì báyìí ni. Wọ́n á sì àtẹ́lẹwọ́ àlàáfíà wọn sókè lórí dẹ́sìkì. Tó bá ti wá parí gbogbo nǹkan tán ti ṣe, tán ti parí ẹ̀, tán ti parí kéwú, tán ti béèrè question tó lúkálùkù ti béèrè, wọ́n wá mú ọwọ́ yẹn, ó ní tí wọ́n sọ sí fún wa fi ra orí wọn. Gbogbo ìsọ̀yè náà, gbogbo ìmọ̀ tí wọ́n kọ́ gbogbo yín pátá yóò wá dà sórí tàwọn nìkan. Ẹ wá rírú àwọn bẹ́ẹ̀, wọ́n fi irú nǹkan bẹ́ẹ̀, wọ́n fi irú ìmọ̀ bẹ́ẹ̀, wọ́n fi ṣe nǹkan rẹ̀ láyé. Irú wọn ló jẹ́ pé tó bá jẹ́ pé secondary school ni nǹkan yẹn ti ṣẹlẹ̀, ẹ wá máa wò pé bọ̀bọ́ yìí dẹ̀ mọ̀wé ńgbà tá wà ní school, kí ló dé kò tí ì rí school wọ̀ ni. Bó sì tún wọ school náà tó bá tún jáde yẹn tó ní pé nínú kíláàsì wa bọ̀bọ́ yìí ni the best student. Ó dẹ̀ wá jáde tán kò ríṣẹ́. Ẹ̀yin tẹ́ wá mọ nǹkan kan gbà yẹn, Ọlọ́run lè ti wá gbé ọwọ́ yín sókè. Èyí náà tẹ̀ fi kan àwa ńgbà tá wà ní ilé kéwú, kó tó di pé Ọlọ́run gbà wá lọ́wọ́ wọn ńgbà náà. Òun náà ni pé gbogbo ìgbàkígbà tí wọ́n bá ti ń kọ́ wa níṣẹ́ bí kó rún mọ́ kùnyàn,
oorun ẹ wá ní lísìn sí nǹkan tí wọ́n ń ṣe. Nígbà dẹ̀ délé tá a ṣàlàyé fún wọn, wọ́n fa gbogbo orí wa, wọ́n yá gbẹ́rẹ́ lù ú, ó yá gbogbo nǹkan tó ń jẹ́ ìrìsí. Nítorí kí ni wọ́n dẹ̀ fi ṣe gbogbo eléyìí? Kí àwọn agbògo ológo agbẹ̀kọ́ àgbà iye èèyàn tí ò bá wà nínú skul tàbí ilé kéwú kán bá má rí tiwa gbà. Ṣé ráwọn ọmọ mi wà ní skul tàbí ilé kéwú tẹ́ pé wọn ò wá láti wá sọ pé àwọn wá kẹ́kọ̀ọ́, àmọ́ wọ́n wá láti wá da ìgbésí ayé ẹlòmíì rú ni. Wọ́n wà nínú àwọn ọmọ mèrè, wọ́n wà nínú àwọn èyí tí wọ́n rán wá. Sọ̀rọ̀ mi ti yé yín? Tẹ́ bá sì máa ń kíyèsí dáadáa, tí alágbára méjì kan bá pàdé nílé kéwú tàbí ní skul, nígbà tán bá ń kọ́ ẹ̀kọ́ tó jẹ́ pé kan wà tó jẹ́ pé inú alágbára ẹyọ kan ń bẹ tó jẹ́ pé òun nǹkan burúkú ló ń lò láti fi máa kọ́ ìmọ̀ onímọ̀, àmọ́ alágbára kejì wọ́n ti sè oúnjẹ náà kò rí tiẹ̀ kó, wọn níjọ rẹ́ nu kíláàsì o. Òun ló jẹ́ kí n mú irú tọ́pìkì tòní wá kó máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ wà lórí ètò yìí. Ìsọyé eléyìí ọjọ́ Friday la máa ń ṣe. Ìwọ tí o ò bá mọ àwọn nǹkan yìí kà, bẹ̀ àwọn mùsùlùmí tó bá wà ládùúgbò ẹ̀ tó bá nífẹ̀ẹ́ sí láti ṣe. Ọmọ ìyá mi ṣe ìmọ̀ ní eléyìí, atọrọ ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ni. Ó máa ń jẹ́ kí èèyàn ní ìmọ̀. Ó máa ń jẹ́ kí èèyàn kó ní ìmọ̀ dáadáa tí èèyàn bá lò ó. Kì í ṣe nǹkan tẹ́ lò tán tí yóò wá di pé ó ń da orí rú. Nǹkan tí èèyàn ti ṣe dáadáa ni. Nǹkan tí èèyàn ti ṣe dáadáa tó bá tún wá jẹ́ nìkan tó jẹ́ pé ó máa ń bẹ̀rù láti face crowd. Ìwọ lọ gbìyànjú iṣẹ́ yìí. Àmọ́ jẹ́ kí n wá wí fún ẹ, kò wá sí irú tọ́pìkì tí wọ́n fẹ́ fún ẹ láti sọ̀rọ̀ lé lórí. Àyàfi tó bá gbabẹ̀ kọjá lókù tó bá gbọ́ nǹkan yẹn rí. Àmọ́ tó bá ti ń gbọ́ rí, wàá lè sọ̀rọ̀ nípa ẹ̀. Ntọ́n bá sì ti ń kọ́ ẹ lágbára Ọlọ́run, yóò máa yé ọ lágbára Ọlọ́run. Orúkọ mi náà ni Dr. Mutiu Ọlátìbóyè Táyémọ̀síwé ń jẹ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ lórí ètò yìí, àwọn nǹkan tí a gbé dání tá a mọ̀ ń sọ náà ní àṣírí ewé àtegbò lọ́lọ́kan òjọ̀kan. Tí a bá wá rí kan nínú àkọsílẹ̀ àkọlé àwọn prógámù tá à ń ṣe tó bá wà lára nǹkan tẹ́ ń wá, ẹ má wá jẹ́ ká ya láìmoore. Ẹ gbìyànjú ẹ láìkì ẹ̀, ẹ kọ́mẹ́ǹtì. Àdúrà yín náà là ń fẹ́. Nítorí pé ẹni tó bá ń dùn yàn nú, dandan náà ni kó náà máa rí dùnnú. Ìwọ tó o sì rí dùnnú, tí ìwọ náà wá dá ìdùnnú náà padà, dandan ni kí àdúrà ó gbà. Ẹni tó bá sì ń ṣe aburú, dandan náà ni kó náà rí aburú. Òun náà ni a fi gbé ètò yìí kalẹ̀ kí lè kó máa jẹ́ àǹfààní fún gbogbo wa. Èyí tá a mú wá fún wa ní òní náà ni ìsọyè tó ní agbára, èyí tí a máa ń fi ẹja àrọ̀ ṣe tàbí ẹja èyíkéyìí lọ́jọ́ Jímọ̀. Ẹ jẹ́ ká ra ẹja èyíkéyìí, ó lè jẹ́ ẹja gbígbẹ. Ẹja èyíkéyìí la máa rà tí ó ṣe tútù o tó jẹ́ gbígbẹ. Mélòó la fẹ́ rà? Ẹ jẹ́ ká ra mẹ́fà. Tá bá ti wá ra mẹ́fà tó bá ti wá di ọjọ́ Jímọ̀, kí wọ́n tó kírun Jímọ̀ ni o. Ẹni tó fẹ́ ṣe tó ń wá ìmọ̀ yìí, a wá gbé ẹja yìí lọ́wọ́ lọ́jọ́ Jímọ̀. Tó bá ti wá gbé lọ́wọ́, a wá máa dárúkọ Ọlọ́run sí ara àwọn gbogbo ẹja tó wà ní ọwọ́ rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Tó bá ti mú ẹyọ kan lọ́wọ́, a ní Allahu ya Rahman,
Allahu ya Allahu. A sọ bẹ́ẹ̀ nígbà igba tá a mọ̀ sí 200. A sọ pé Allahu ya Rahman, Allahu ya Allahu nígbà 200. Tó bá wá sọ yẹn tán yóò tún wá sọ pé ìdìnà siratol mustaqim, ìdìnà siratol mustaqim, ìdìnà siratol mustaqim. A sọ yẹn náà nígbà 200 times. Tó bá wá sọ yẹn tán kó wá tọrọ ọmọ tó bá fẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ẹ̀kọ́ tó bá ń kọ́, kó tọrọ ọmọ náà. Ẹ wá rí ẹja yìí, ẹ wá máa sè fún lọ́bẹ̀, ẹ máa sè fún lọ́bẹ̀ bó wù yín. Ẹ fata sí, ẹ fi epo sí, ẹ fi iyọ̀ sí, ẹ fi magí sí. Àmọ́ ẹja yìí ẹyọ kọ̀ọ̀kan là máa fi sè lọ́bẹ̀ fún lójoojúmọ́ fọ́jọ́ 6. A máa jẹ lójoojúmọ́, a jẹ torítorí, a jẹ gbogbo ẹ̀ pátá lójoojúmọ́. Ọjọ́ 6 la fi wá sí ọbẹ̀ jẹ fún pẹ̀lú àṣẹ Ọlọ́run. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, a ní ìmọ̀ dáadáa pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí náà lọ. Èmi náà lọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutiu Ọlátíbóyè táyé máa ṣe ìwé ń jẹ́. Tó bá dìgbà míì, a tún mú ọ̀rọ̀ mi tó tún yàtọ̀ sí eléyìí wá. Ẹ má wá gbàgbé lẹ́ẹ̀kan sí láti subscribe sórí ètò ìkílẹ̀ kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn nǹkan mìíràn tá a ti ṣe àtẹ̀yí tá a ti ṣe, torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Tó, ó dàbọ̀.